Me understand nǹkan tó ń ṣe àwọn nípa yìí. Wọ́n fẹ́ forú pa mí and I'm late for the party. Wọ́n máa múná lé fún 1 day. Wọ́n máa dẹ̀mú rẹ̀ lọ fún 3 days. Ojú ọ̀rọ̀ kankan ò ṣẹlẹ̀. Wọ́n kò fẹ́ bà makeup mi jẹ́ ní wọ́n fẹ́ rún makeup fún mi. Ẹ lè frustrate live mi rọ́lẹ̀ pa. Rẹ̀sẹ́ẹ̀lì. Wow. Ọdẹ bó lọ tó àpè wá dání. Ayé àdá. Ṣé mi kò fà nìyẹn? Mo ẹsẹ̀ lọ gbàdé lọ́wọ́ ẹni tó bá ń rà á ni. As if you know, okay, mo ti ń sweat látàrọ̀ nínú ilé. Okay. I have to come outside to finish my makeup. Iṣẹ́ táwọn NEPA fi wá ṣe nù. Olóde ń dáwọ́ ìjọ mo pé bí mọ́nú mo fi rà á ni. Ìmọ̀ tán lóru yóò mọ̀ ṣe ṣuá tí ń fi mọ̀ sùn. Àwọn ọ̀rẹ́ mi Afusa. Jọ máa ní láti yá mi ní fáwọn yẹn lọ sí pátí tí mò ń lọ. What happened? Because tí mo bá dé pátí yẹn mọ̀ pé ibẹ̀ yẹn mọ́ láti ṣe àwọn touches kọ̀ọ̀kan. Àní mo ẹsẹ̀ lọ gbà lọ́wọ́ ẹni tí mo rán lọ́jà. Afusa mi ìjẹ́, I'm not eating your fan. At least mẹ́rin ẹ̀ ni mo ní sínú ilé. Lórí irọ́. Nǹkan mọ bí tí mo náwó ẹ̀ sí ni. I don't know where I kept them. Continue. Kọ̀ọ̀kan yá mi kí fi dé, that's all. Èèyàn sọ̀rọ̀ yá ní nǹkan o, sọ́ọ̀sà dé lónìí. Afusa gbọ́ nǹkan tó ń sọ náà. Ṣé mo fẹ́ lọ sùn sí pátí onípátí ni? Mọ́ bínú, ájò ọ̀rọ̀ àmì náà ní í ṣe kí n lè fi sùn lálẹ́. Kóru wọn lù yàn pa sínú ilé. Màá bẹ́ẹ̀ dá padà tí n bá dé. Dákun mọ́ pẹ́ o. Gbà. Ṣé? Wow. Bó ṣe fẹ́. Afusa, ṣe thank you, má worry. I owe you big. Party yẹn. I'm a scatter everywhere. Thank you. Rẹ̀sẹ́ẹ̀lì, ọtí tó bá mú nǹkan bọ̀. Afusa, ṣé o ṣe ń patronize àwọn fake products ni? What happened? Fọ́ọ̀nù ẹ̀kan lọ embarrass mi lónìí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Nǹkan tó ń sọ òye mi. I'm talking about this fan you borrowed me. Ó kàn lọ embarrass mi ni. She what? Actually, mo rí lò náà fine. Okay. And 10 of my friends náà lò. Nígbà tí number 11 out of my friends tó fẹ́ lò kókàn jábọ́. How they stop working? Hey! Who was that? It's such a big embarrassment to my personality. Funke! Ó yẹ kó bá fake things lọ́wọ́ mi. Lórí irọ́. No, níbi tí mo bá dé yìí, níbi tí mo rìn gbòòrò dé yìí, tí mo bá rìn àjò mi dé yìí. Nípa èmi, I'm using a fake product. He shock you. It's not only stop working o. Ìṣe ni handle ẹ̀ tún break. Yeah! Olúwa! Instantly. She what? Ó disappoint mi gan pẹ̀lú owó tó sọ fún mi pé òun rí owó yẹn ni ó sọ fún mi pé fake product ló fẹ́ lọ rà. Mama ti kọjá àyè mi dọ́dọ̀ ẹ̀. Oh my days. As you see me so, I no dey use cheap things. Mo kì í lo cheap things at all. Anything tó wáyé lára mi original ni. Mo kì í ra nǹkan mi Nàìjíríà. Funke! That is why my order for anything máa fẹ́ rà láti abroad ni. Lórí irọ́. So I don't understand. No, it's so painful. So why are you looking at me like that? No, bó ṣe wò mí yẹn ó fẹ́ máa dàbí pé bí ẹni wípé èmi ni mo ṣẹ̀ ẹ́. And you are the one that hurt me. Wọ́n ló fún mi ní fake things tí mo mú lọ sí party. Tó kọ́ lọ disgrace mi lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Torí bọ́dẹ̀ ṣe ń wò mí sí ó dàbẹ̀ ni pé èmi ni mo wà at fault. No problem. God will see us. Because bó ṣe ń wò mí yẹn ó dàbẹ̀ ni pé bí mo ṣe ń bọ̀ yẹn ó yẹ kí n yà sọ́jà kí n ra fáànù mi fún ẹ. Or kí n lọ fún engineer kan bẹ́ẹ̀ repair. See, let me tell you something. Once something is fake, kò lórúkọ méjì. Fake ni fake ń jẹ́. It's that you take it or leave it. Ṣé máa gbà lọ́wọ́ mi? Ó kù ti bàjẹ́ náà tẹ́lẹ̀ kò dé sí nǹkan tó wà useful fún. Ṣé máa gbàgbé kí n bẹ trash away? Ìwà tó mọ̀ bá ti ń wù àti kékeré. Wo tó bá wẹ̀ kó mu ní bíbá yìí, I don't understand. Ó wẹ̀ nípa tí mo ti bọ̀, I'm so tired. Please. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Child, there is God. There is God. There is God.